Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Mo fẹ́ pa òwe kan láàárọ̀ yìí kó tó ṣe bí òwe o ẹ̀yin àgbàlagbà tí ẹ̀ ń wò mí. Òwe yẹn lọ báyìí: àṣẹ̀ṣẹ̀ jáde akàn tẹ́nìkankan ò mọbi tó ń lọ. Olódífá fún Yorùbá movie industry. A ò tí mọbi tí ọ̀rọ̀ náà máa já sí. Oníkálukú ti ń fi ẹ̀hónú rẹ̀ hàn bí wọ́n ṣe fún Bobrisky ní best dress obìnrin ní Premier Award Night Ajakaju. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè mọbi tí ìròyìn yìí máa já sí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmàrè. Olóòtú yín lè ní ni Ọpẹ́ ọmọ Ajíbóyè. Ẹ kú dédé ìwòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Tóyìn Abraham ó ti tún jáde o. Ó bú Fẹ́mi Adébáyọ̀. Ó ní ọ̀nkú Fẹ́mi Adébáyọ̀, ó ní ó dàbí pé orí yín ò pé nǹkan tó kọ sí níùsì ọ̀hún nù. Ó ní kí ẹ wo bí àwọn òṣèrébìnrin bí wọ́n ṣe múra lọ sí award night ọ̀hún. Ó ní kẹ́ wo bí wọ́n ṣe múra tó. Ó ní tí Fẹ́mi Adébáyọ̀ wá lọ ànáùnsì Bobrisky pé òun ló gbégbá orókè èèyàn tó mọ̀ dírẹ́sì jù ní award night ọ̀hún. Ẹ mọ̀ pé Fẹ́mi Adébáyọ̀ òun ni ànáùnsà wínà èèyàn tó mọ̀ dírẹ́sì jù. Àwọn òṣèré bíi Dayọ̀ Amusan, Tóyìn Abraham, gbogbo wọn ni wọ́n ti fi ẹ̀hónú wọn hàn o bí wọn ṣe nífẹ̀ẹ́ sí bí wọ́n ṣe fún Bobrisky ní èèyàn tó mọ̀ dírẹ́sì jù ní award night ọ̀hún. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ìròyìn tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmàrè. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé ìwòyí lẹ́ẹ̀kan sí. Ire o, ó dìgbà kan náà.